Aya wali le mo ma pe IgiAruwe TV Diary so mo gere se orúkọ mi gẹ́gẹ́ bí Santima Igba Atijọ Igba ó ti lọ ó lè fi eri ni wa pé irú ẹ̀ ṣe ti bí bẹ́ẹ̀ ra mọ́ Igba mama ko àwọn ìjẹ darí Ere Osupa ayori alẹ́ yi ẹ̀ ṣe gẹ́gẹ́ gbọ́ so ṣe lọ gẹ́gẹ́ bí ṣe mo ti fọ̀ pé Igba Atijọ e gbọ́dọ̀ lọ àṣà wa ìṣe wa ó lè fi ẹ̀ ṣe ni le ni kere àdúgbò ìjọmọ ó lè fi mọ́ra ni ayédàgbọ́ ya ba ni ko ó yá gòkè Ojú ẹ wálẹ̀, ìsapá ọ̀tún rẹ̀, ìsapá ọ̀tún rẹ̀, ẹnikẹ́ni tó bá mú rẹ̀ o, kò fi ṣaya rẹ̀, àbí ọkọ rẹ̀, àbí ìyàwó rẹ̀. Ìwọ̀ta kékeré wà lóko sínú omi, òun ṣe kó látara títí ọjọ́ alẹ́. Dídé sókè, ojú ẹ wálẹ̀, ìsapá ọ̀tún rẹ̀, ìsapá ọ̀tún rẹ̀, ẹnikẹ́ni tó bá wù ẹ́ o, kò fi ṣaya rẹ̀, àbí ọkọ rẹ̀, àbí ìyàwó rẹ̀. Ta ló wà ní ọgbà náà? Ọmọdé kékeré kan ni. Ta ló wà ní ọgbà náà? Ọmọdé kékeré kan ni. Má wá wo ìwọ ló pa ìwọ ló jẹ̀bi bọ́tà olóko gbẹ̀ngẹ̀ bọ́tà ọwọ́ ṣẹ̀tì níní lánàá tẹ̀lé mi ká lọ. Ọmọ kékeré kan ni. Ọmọ kékeré kan ni. Má wá wo ìwọ ló pa ìwọ ló jẹ̀bi bọ́tà olóko gbẹ̀ngẹ̀ bọ́tà ọmọ ṣẹ̀tì níní lánàá tẹ̀lé mi ká lọ. Kò sí iyọ̀, kò sí àlùbọ́sà, kò sí epo, kò sí iyọ̀, kò sí àlùbọ́sà. Já lọ o, bẹ̀rẹ̀ nílẹ̀ kó já lọ. Adùnú. Wẹ́yìn. ẹ má wẹ̀yìn o Wẹ́yìn. ẹ má wẹ̀yìn o Wẹ́yìn. ẹni wẹ̀yìn kọ́dún Wẹ́yìn. ẹni wẹ̀yìn ráre Wẹ́yìn. ìjọ ọ̀rẹ́ mi lè lé òbí sí Ìjà rẹ̀ ni ìjà lájò ló. ìjọ ọ̀rẹ́ mi lè lé òbí sí. Ìjà rẹ̀ ni ìjà lájò. Ẹni orò kúrẹ́rì. Kò sí bá ṣeré mọ́. Ìkèlè bàbà omi ọ̀rọ̀ olóró ẹ̀yún. Ẹni orò kúrẹ́rì. Kò sí bá ṣeré mọ́. Ìkèlè bàbà olóró ẹ̀yún. Àyàn wa lọlé gẹ́gẹ́ bí ṣe rí àti àrí pé Ìgbà àtijọ́ ìṣẹ́tíṣẹ́lẹ̀ ló bá ti kéré ní 90s ní 80s láìgan ìṣẹ́tíṣẹ́ rẹ̀ pàkàrí pàkàṣẹ́ oṣù pàkàṣẹ́ alẹ́sùn orú ẹ̀ tí wọ́n ra mọ́ ẹ̀dọ̀ wádà sáwá díìsí wá ni wá lọ gẹ́gẹ́ bí sọ̀tìrí àdúgbò wa ń gbé kí ara ni àwọn májọ́ máa yan ọ̀yàn lúdà ìyómi amálọ́mà lórúkú gbẹjọ máa ń lé wá gbé ẹ̀pọ̀n gbé ọ̀dẹ̀dẹ̀ òkè wọn rẹ̀ sọ̀rọ̀ kọ́ mi ni ọmọ ẹ̀gúdó lè sọ̀mọ́ arẹ́nẹ́gẹ́nẹ́ dúró díẹ̀ gẹ́gẹ́ bí Santima ọ̀nà ẹ̀ tí bá dé máa nẹ́ẹ̀tì ọmọ rẹ̀ bùjà gbọ́ aláìmọ̀ akátagúná lérí bá dọ̀jọ́ mi àtúkárẹ́ra òkè àwọn alẹ́ ń bẹ̀.